tọ́ àṣírí ti tú o káwọn olè dààmú ara wa mọ́ ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Sheikh Adam bismillah. lọ́ba ti fà ọba bá kọ́ ẹ̀tọ́ àgbàdà. àwọn ọmọ àkọ́kọ́ tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kọ́ wọ́n wá tẹ̀lé nìkan kò títí sà ọ̀tẹ́ nìkan máa tẹ̀lé nìkan wọ́n wá ọ̀rọ̀ kíláàsì náà. ìwádìí ọmọ wípé àwọn tó wà lókè wọ́n máa rẹ̀ lọ́wọ́ káwọn káwọn tó wà sálẹ̀ kí wọ́n máa kọ́ àwọn tó wà lókè báyìí sí káàkiri ìṣòro tó fi jẹ́ sí àwọn àti àkọ́kọ́ fi jáde náà làwọn aráàlú tẹ̀lé náà àti àtúntàbí ìsọdá àti Yunusu Sunusi àti Mùsùlùmí Lukman ìlú àti Juma Sanusi tọ́wájú àwọn akẹ́kọ̀ọ́ náà ìbí ọ̀dọ́gbọ́n ní ìlú àwọn ọ̀nà òní. Yunusa Zubairu tí ń jẹ ìbámu àtàrò dínì ara àwọn tó ń yọmọ́jà òun náà bẹ ní kíláàsì abàdàtọ̀ òun náà wípé máa kó àwọn tó wà sálẹ̀ tó máa kéwù ní máa ń jà sí ìjókòó. àwọn ọmọ adámàjọ jẹ́ kí ayé bàbá ní ìdáwó tó kó àwọn ọmọ àkọ́kọ́ tá a kọ́kọ́ kò ní bá iṣẹ́ wọn ká pé ọkọ̀ àwọn kájà síbẹ̀. wọ́n rí bá iṣẹ́ àwọn àkọ́kọ́ náà wọ́n jáde kò sílẹ̀. kò lè sọ́kà sí ilé mi mo kọ́ ilé ìjà fún àti gbogbo ọmọ máa ń jà. ọ̀rẹ́ àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ bọ̀ ní ma ní sákẹ́tẹ̀ ní àti sákẹ́tẹ̀ ní pé lágbàdá ní kó náà sáyẹn sákẹ́tẹ̀ ní pé inú àwọn ìdíje pé jáde èmi mo sáyẹn sákẹ́tẹ̀ ní ọmọdé àbá kò sílẹ̀ àwọn ará màlúwà. àwọn ará màlúwà ló ń gbọ́ báyìí. lẹ́yìn wá kàná sí sọmọ́ríkà sí mọ́ríkà sí kèrèdé ká sí sọmọ́ríkà. òjì ẹ wọ́n ti sọmọ́ríkà. àwọn kan tó fẹ́ máa wò wípé báyà àjọ̀dá mọ́ríkà sílẹ̀ ní bẹ́ẹ̀ àjọ̀dá alẹ́ ti pa àjọ̀gbọ̀n àjọ̀dá alẹ́ ti pa àkìtò mọ́ríkà. torí lọ́wọ́ ẹgbẹ́ alẹ́ ta àkìtò mọ́ríkà sí gbogbo bá ti sọ lóko gbogbo ẹ̀ yọ wà bẹ́ẹ̀ síbẹ̀. lẹ́yìn náà nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ sí gbogbo yìí èmi ti jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ní bíkílà tó ti jẹ́ mọ́tàtà òbí ìgbọ́wọ́ lù ó ń gbọ́wọ́ lù. lọ́dọ̀ àwọn adájọ́ náà sáàtì bàjẹ́ sáàtì ni wọ́n á kọ̀wé lórí àwọn òjò ìdímọ́. wọ́n ti wọ́n kọ̀wé ẹ̀ sí ìdí pé àwọn yọ̀wọ́ nù mẹ́ta. ìwé sáàtì ni ìjọ àwọn yọ̀wọ́ mẹ́ta dábẹ́kúta ìgbà àwọn yọ̀wọ́ mẹ́ta ti ní báyìí lọ́dọ̀. ìrẹsẹ̀ àwọn ọ̀gá ti yọ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn lẹ́nu ọlọ́rọ̀ mo study nǹkan mẹ́sàn-án nínú ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. alákọ̀ọ́kọ́ kọ́rọ̀ yẹn má gùn bàbá Sheikh Adam wọ́n fi rìnlẹ̀ pé àwọn nìkan làwọn padà kọ́ àwọn ọmọ parí tí wọ́n jẹ́ àwọn bàbá wa lénìí kọ́dà bàbá pẹ̀lú àwọn nìkan làwọn padà kọ́ àwọn sẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ làwọn padà kọ́ wọn parí ọlọ́run ọ̀kadà rà kékeré bàbá lè làwọn bá wọn parí iṣẹ́ lórí àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́ one. ẹlẹ́ẹ̀kejì bàbá jẹ́ àmọ̀ pé bàbá lè là òfin fẹ́dọ̀ kúrò ní mẹ́ríkàsì àwọn èèyàn ni wọ́n yé sáàárín yẹn ìyẹn kalamun àbí hadithatun madfuna ọ̀rọ̀ yẹn ti kú kọ́lọ́nkọ́ fọ̀rùn kẹ́ àfẹ́ mọ̀ àwọn ọmọ ádámà tó sì fà á àfẹ́ mọ̀ bá a sì mọ̀ àfẹ́ sọ ó di méjì bàbá fi wisdom tọrọ ń fún wọn fi kọjá lérí kí ló bí tí bàbá lè là tí wọn ò fi bá wọn parí iṣẹ́ lórí àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kẹta bàbá Sheikh Adam jẹ́ àmọ̀ nínú ọ̀rọ̀ yìí èmi dẹ́ tí ìmílẹ̀ dáadáa ni mo fi rí gbọ́ o wọ́n jẹ́ àmọ̀ yìí pé bàbá wa lè là sàtífíkẹ́ẹ̀tì mẹ́ríkàsì wọn ò mọ báwọn ti rìn táwọn fi ṣe ìjáàdù rẹ̀ tó fi di pé sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n máa jẹ́ sàtífíkẹ́ẹ̀tì mẹ́ríkàsì táwọn fún wọn ni bàbá lè là ọmọ torí wọ́n ti lọ pẹ̀lú àwọn tó ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin
nínú ọ̀rọ̀ tí bàbá sọ yìí wọ́n jẹ́ àmọ̀ pé àwọn àti bàbá Léèlá àwọn ìjọ dá Markaz sílẹ̀ wọ́n náà tún ọ̀rọ̀ bàbá Sheikh Adamu gbọ́ pé àwọn èèyàn ń rò pé àjọ dá Markaz sílẹ̀ ni bàbá fi múlẹ̀ pé àwọn ọ̀jọ̀ dá a lẹ̀ o ẹ̀ka àrùn bàbá wa Sheikh Adamu wọ́n jẹ́ àmọ́ nínú ọ̀rọ̀ wọn àlàyé ráńpẹ́ tí ò ju ìṣẹ́jú méjì lọ yìí pé ní bàbá Léèlá ò tí ì dé táwọn fi sọ Markaz ló kọ torí gbogbo ẹni tí ń gbé information káàkiri pé ní àjọ dálẹ̀ ni àjọ dálẹ̀ ni wọ́n ní bàbá Léèlá ò tí ì dé táwọn fi sọ Markaz ló kọ ẹ̀ka àrùn ẹlẹ́ẹ̀kẹfà tí a kí mo ní ìfẹ́ kọ́pẹ́ bàbá wa Léèlá nínú ọ̀rọ̀ yìí bàbá jẹ́ àmọ̀ pé bàbá Léèlá ń gbowó oṣù àwọn ò gbowó oṣù wọ́n tún wá fi kún pé bàbá Léèlá ń gbowó oṣù gẹ́gẹ́ bí ẹni tí ń ṣiṣẹ́ fún ilé kéwú àwọn ò gbowó oṣù gẹ́gẹ́ bí ẹni tó nílé kéwú àbí bẹ́ẹ̀ni tó nílé kéwú ó bá tún gbowó oṣù ọwọ́ ta ni ó ti gbà kò dín mẹ́fà ẹlẹ́ẹ̀keje bàbá fi hàn rinlẹ̀ báwọn pé ní bàbá Léèlá ọlọ́run kó bá wa kẹ́ wọn kó bá wa san wọ́n lẹ́san àríkọ́ṣe dáadáa ni wọ́n because irú tí wọ́n ṣe yẹn kò tó nǹkan nú èèyàn tó lè ṣe é má láyé lénìí pé kọ́ọ̀rẹ́ èèyàn dá nǹkan lẹ̀ kéèyàn wá lọ ṣèkún lọ́wọ́ fún un ṣé wọ́n lè ṣe ṣémi náà lè ṣe nínú tí ó jẹ́ mọ̀ pé wòlíì ọlọ́run làwọn bàbá nínú ṣùgbọ́n bàbá Sheikh Adamu já mọ̀ pé bàbá wa àgbà bàbá Léèlá wọ́n ń gbowó oṣù kọ́lọ́n bá wa kẹ́ wọn kó sì bá wa ṣe àlékún kí á ti gẹ̀ fún wọn pẹ̀lú àràfí kọ̀ọ̀kan tí wọ́n kọ́ ayé wọ́n já mọ̀ pé bàbá ń gbowó oṣù àmọ́ àwọn gẹ́gẹ́ bí ẹni tó nílé kéwú àwọn ò gbowó oṣù ẹlẹ́ẹ̀kejì Allahu Akbar bàbá Sheikh Adamu jẹ́ àmọ̀ pé lọ́tún voice bàbá ń gbọ́ pé wọ́n ṣiṣẹ́ wọ́n ní bàbá Léèlá ṣiṣẹ́ ní Markaz dáadáa wọ́n sì gba àwọn ọmọ wa la ilaha illallah n ta ń wí ni al-i'tiraf bil jamil bàbá Sheikh Adamu ò torí pé àwọn èèyàn ti yé sáàrin àwọn kí wọ́n wá gbàgbé iṣẹ́ tí bàbá Léèlá ṣe kí wọ́n má sọ wọ́n sọ yìí tó jẹ́ pàtì wọn tí wọ́n róòlù tí wọ́n play wọ́n sọ wọ́n wá sọ èyí táwọn èèyàn fẹ́ sọ di tiwọn tí èsè tiwọn wọ́n sọ ṣùgbọ́n èyí táwọn èèyàn fẹ́ sọ di ti bàbá Léèlá òun ní tẹ́ àwọn èèyàn lọ́rùn irọ́ èyí tó jòdòdò ní tẹ́ wọn lọ́rùn tá a sọ pé wọ́n ń gbowó oṣù nísìn ra àwọn tọpọlọ wọn kéré kò ní tẹ́ wọn lọ́rùn kí wọ́n sọ orí eléyìí bàbá Sheikh Adamu àwọn àwọn ògbówó oṣù kò ní tẹ́ wọn lọ́rùn ká sọ orí eléyìí wọ́n wá ní bàbá wa Léèlá wọ́n ṣiṣẹ́ ní Markaz bàbá tí wọ́n fi dáadáa lọ tí wọ́n dí òyìn gbọ́ wọ́n bàbá wa Léèlá ṣiṣẹ́ Markaz dáadáa wọ́n sì gba àwọn ọmọ wa kódà wọ́n tún sọ àwọn ibi tí bàbá Léèlá ti lọ gbọmọ wa ní Iléṣà bàbá nítorí pé àwọn ti lo Iléṣà tẹ́lẹ̀ bàbá Léèlá ti lo Iléṣà gẹ́gẹ́ bí àáfàá tẹ́lẹ̀ àwọn èèyàn ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ ó jó rọrùn fún wọn ó jẹ́ kí trust wà fáwọn òbí láti ju ọmọ wọn lẹ̀ pé àmọ́ ó di méje ẹlẹ́ẹ̀kẹjọ òun ni pé bàbá wa ṣe ẹ wo àmánà bàbá Sheikh Adamu tún fi rinlẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ bàbá Sheikh Adamu jẹ́ àmọ̀ pé Ansarudeen ṣe ìrànlọ́wọ́ fún Markaz nípìnlẹ̀ mo sì ṣàlàyé lẹ́yìn níjó ní bẹ́ẹ̀ fún ọba jọpọ̀ ló èèyàn gbogbo àfà nígbà nábì tọ́lọ́hún sọ lẹ́nu rẹ̀ ala lisani nabiyyihi khairil khalq ìpè ní ń sọ ládùúgbà pé ní waj'al li sultanan nasira mọ̀túnmọ̀ ayé àmọ́ pé ọlọ́run fi Ansarudeen ṣe sultanan nasira fún bàbá Sheikh Adamu ọlọ́run fi wọ́n sí olùrànlọ́wọ́ nípìnlẹ̀ láti lè má jẹ́ kí iṣẹ́ yẹn kó parẹ́ láti lè jẹ́ kí iṣẹ́ yẹn kó dàgbà ẹ̀rí pé bàbá òótọ́ wọn àyíṣà abáramóore jẹ́ wọ́n àyíṣà abáramóore jẹ́ wọ́n jẹ́ àmọ̀ pé Ansarudeen ṣe ìrànlọ́wọ́ kódà wọ́n wá tún clarify rẹ̀ débi pé ní ń bọ̀ ọyá tí Markaz di pé ń dàgbà ọ padà kọ́ àwọn Ansarudeen lóyìí wọ́n pẹ̀rẹ̀ àfẹ́ claim Markaz bàbá ní ìwé tẹ́ ẹ kọ́ ni ìrànlọ́wọ́ lẹ́ ń bá mi ṣe nígbà tó sì yá tẹ́ ẹ lẹ́ẹ̀lẹ́ ìṣèrànlọ́wọ́ mọ́ mo ní ẹ kọ lẹ́tà sí mi pé ẹ ìṣèrànlọ́wọ́ mọ́ pé ẹ yọwọ́ wọ́n sì kọ lẹ́tà bàbá ní lẹ́tà náà àwọn tọ́jú ẹ níjọ́ wọn dé la ilaha ẹ̀kọ́ ńlá ni o ẹ̀kọ́ ńlá ni
ó ní wọ́n bọ̀ ọ́n lẹ̀ ọ̀ọ́lọ́ ra lẹ̀kọ́ gbàwé wọ́n bọ̀ ọ́n lẹ̀ mọ́sálásí àdánwò yìí lọ bá ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tẹ́ ẹ rí tí wọ́n ń wó lé ní àdánwò yìí lọ bá ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tẹ́ ẹ rí tí wọ́n ń tà lé ní nígbà tẹ́ pé wọ́n fún wọn ni àwọn tó fún wọn ti kú àwọn ọmọ tí wọ́n jogún àwọn ni wọ́n dé wọ́n ní property àwọn ni mọ́sálásí ni wọ́n fún wọn ní ìwé yín dà ọlọ́run bá ní ọgbọ́n ẹ̀kọ́ ńlá la rí kọ́ lára àbáṣe kádàmù ni bàbá ní ẹ lọ ẹ̀kọ́ lẹ́tà wá pé yọwọ́ kọ́ wà rí tíì wọn èrò ọjọ́ lágbẹ́já sọ pé tí ọba ti sí lákọọ́lẹ̀ ilé ẹjọ́ bàbá ọ̀wá ya baramu orin jẹ pé Ansarudeen ní ìṣèrànlọ́wọ́ fáwọn láti pìlẹ̀ ìfẹ̀mí ìmoore hàn náà lẹ́tún fẹ́ sọdàdẹ́wò fún wọn yìí ìfẹ̀mí ìmoore hàn tí àbáṣe àdáhùn fẹ̀mí ìmoore hàn pé ní Ansarudeen ní ìṣèrànlọ́wọ́ fáwọn wọn bá wọn sanwó oṣù fáfá àti bá wọn ṣiṣẹ́ òun náà lẹ́tún fẹ́ sọ di àdẹ́wò yìí gbígbà náà ni Ansarudeen lọ́dọ̀ Amẹ́ríkà sílẹ̀ ẹ̀fọn jọ ọpọlọ yìí ni ṣé bí voice lẹ́gbọ́ yìí àkíyèsí ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀kẹsán tèmi wá rí níbẹ̀ níbi ọ̀rọ̀ yìí ẹ wo voice tí mo play èyí ṣe tóun fi clear abẹ́ ẹ̀ gbọ́ ni wáyé tó ṣe clear tá a fi gbọ́ tọ̀ èyí wá ṣe gbogbo voice tí Kamilu play tí ń yí padà tí ń tọ̀nù ọ̀rọ̀ ní síbi tóun lọ tóun ò fi clear tá a fi gbọ́ gbogbo voice tí Kamilu play Kamilu Mandaru táwọn bá máa pín oyè nílẹ̀ Yorùbá yìí ó yẹ kí Kamilu ọmọ jẹ́ olórí àwọn olórí Mandaru of Nigeria yìí tí mẹni tí ó fẹ́ ọkùnrin kan náà ń bẹ ẹjẹ ń fòun lẹ́ǹtẹ̀ oníyàwó rẹ̀ gẹ̀dẹ̀ ẹ sáà tí mo níyàwó púpọ̀ inú òun àti Kamilu ìmẹ́ni tí ó gbà first àmọ́ ó dà pé oníyàwó púpọ̀ ọ̀fẹ́ gba òun ọ̀fẹ́ gba first bọ̀tọ́ dà pé òun ti lọ ó ti rówó oúnjẹ òun ti lọ sinmi ó ti rówó tí ń wá Kamilu òun ò tí ì rówó change nísìnyí rí ọlọ́kọ́lé kan báyìí lára gbogbo wàhálà jákujàku tí ìgbà ṣe àdámù ló kọjá yìí wọn lọ ọta ara ṣe orílẹ̀ kan kọ́ mẹ́ tó ẹni wá kọ́lé lára èèyàn tí ń gbé ẹgbọ́ yẹ máa sọ̀rọ̀ sí àdámù láburú ẹ máa sọ láburú ṣé kò tó ní nìran kan pé ní lẹ́yìn ilé òun bóun bá kọ̀ tínú tó wọn bá jáwọ́ nǹkan mìíràn tó lè yọ ìdí tí òfin lè jáwọ́ nù láìjọ́ tí ò ti sọ̀rọ̀ sí àdámù sẹ́ gbọ́ ni ń bọ́lẹ̀ ti rí kò lè jáwọ́ òun mo fi ń béèrè pé nígbà tó ní Ansarudeen lọ́dọ̀ Amẹ́ríkà sílẹ̀ tọ̀ wá rántí sọ ìtàn débi pé ta ló dá dàbí alẹ́ sáwọn Ahmadiyya ni àbáwọn Ikhwanu àbáwọn Ta'awunu àbáwọn Tẹ̀blígì àbáwọn alùsùnà wal Jamaa inú ẹgbẹ́ tó wà tó ń bá dàbí àborí ẹ̀ so àwọn àkíyèsí tèmi rí ni sẹ́ẹ̀rí pàṣírí àwọn ọlọ́tẹ̀ túpọ̀ ayé ọlọ́tẹ̀ ó burú ọlọ́tẹ̀ ò lè láti bọ̀ tán níparí ọ̀rọ̀ mi ọmọ bàbá Sheikh Adamu làwa ẹni bá ṣe àwa lóore àwa kì í gọ sábẹ́ kankan àwa ó sọ nítawa bí àwa bá sì ń lọ làwa ó sọ àní máa pẹ́pẹ́ ká máa lẹ̀ mọ́ gírí ilé ìkéwu tiwa tá à ń kọ́ lọ́wọ́ mọ́sálásí wa a ní ìdìrànlọ́wọ́ gbogbo ẹni òun náà bá fẹ́ kó kọ́ wọn máa bẹ nínú àwọn ẹni tọ́lọ́run ó yọ́nú sí pé ní wọ́n bá wọn kọ́ ilé òun wọ́n kọ́ àyè tó ọmọ mùsùlùmí ò ti máa yè àti máa dé limited round beam la fẹ́ ṣe báyìí a ní di 60 mm méjì 2 tons nìyẹn kì í ṣe ẹyọ méjì o 2 tons a ní di 12 mm 1.5 ton a ní di 8 mm 1 ton ọwọ́ kan sìmẹ́ǹtì ọ̀kan òkúta ọ̀kan yẹ̀pẹ̀ tí wọn náà bá ní tọ́ bá lè fi dá sí i wẹ́rẹ́wẹ́rẹ́ má jẹ́ wọn gbé sẹ́kùlé rẹ̀ ìwọ náà jó kọ ọ̀rẹ́ ọwọ́ náà wé àwọn tó ṣiṣẹ́ ìyọnú lára lè kéwì ẹ̀kọ́ Ansarudeen ní òkú lára Amẹ́ríkàsì bẹ́ẹ̀ ni ò ní kó lọ́dọ̀ Ọlọ́run ìwọ náà sálà pàǹtì tèwò Ọlọ́run kó mọ́sá dákun kó sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sàn àwọn sẹ́ta ti sílẹ̀ ń wò ẹ́ àkáǹtì wa òun náà nìyẹn kọ́lọ́run kó sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sàn rẹ̀ o ìta bá ṣe Ọlọ́run kó dà pọ̀ mọ́rù tàwọn ṣe Ádámù ẹrú tí wọn ló wu àwa kọ́lọ́run kó mọ́sá bá ṣàlékún kẹ́ wọn ọ̀làlá ilaha illallah ọlápá wo tí ìmọ̀ orúgbà ní Morocco àrígbà ní Saudi àrígbà tá a fi kọ́ ọyẹ máa kọ́ lọ èyí tó dùn mọ́ mi jù ní pé ní má fún mi lówó wá bá wa kọ́ má fún wa lówó tẹ́gbẹ́ màtíríà ló bá fẹ́ rà wá bá wa rà ṣùgbọ́n tó bá wa lágbára àti lè ra tó wò rí ọ̀ká yìí tó lè gero dídí èyí tí wọn náà bá ní fi dá sí
ọlọ́run san kálukú wa lẹ́san rẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn lánàá Sheikh Adam bá wa kẹ́ bàbá Léèlà bá wa kẹ́ bàbá Sheikh Kamaludin bá wa kẹ́ gbogbo àwọn tí wọ́n ti lọ la ilaha illallah níbi tá a tún dúró náà ni mo kọkọ̀ sí dàwà tẹ́lẹ̀ àwọn mo rí pé táàmì yẹn ti lọ ẹ jẹ́ kí n dúró báyìí ẹsẹ̀ kan kí n kàn fi tọ́ yín lẹ́nu wò àyà Sheikh Adamu Nura Sana Shakarina kaize kan taha fakara lana àyà Sheikh Adamu Nura Sana Shakarina kaize kan taha fakara lana kò ní sàǹfààní àti kàálẹ̀ ni a pàdé ní inú ìjókòó tí ń bọ̀ wá wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.